Welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wa pé a kú ojú ọjọ́ ṣe rí mo kí ẹ̀yin bàbá ẹ̀gbọ́n àti àbúrò èmi ọmọ yín náà ní ayé ọpẹ́ yọ ṣé ó yọ lọ́dọ̀ títí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ á máa yọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun là ayé ọpẹ́ ló máa yọ. Èwo la máa fún wa lọ́jọ́ títí òní wípé ká sáré ṣe àgbéyẹ̀wò Yorùbá ní ìran mi inú mi dùn lọ́pọ̀lọpọ̀ wípé Ọlọ́run ò jẹ́ kí n ṣìnà Ọlọ́run ò jẹ́ kí n bá wọn aláṣetì kí n mú létí wọn Ọlọ́run ò jẹ́ kémi àti yín ká ṣe kòńgẹ́ wọn àdẹ ní ṣe kòńgẹ́ aburú lágbára lọ́wọ́ Ọlọ́run no going back òun là wá wà torí wípé kí ni mo máa ń sọ nǹkan kan pẹ̀lú ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ bá mọ̀ kí ni nǹkan yẹn mo ní irin yẹn a máa lù ú ní sẹ́ẹ̀ ó ní nǹkan tó máa mú jáde wọn ti declare wọn ti claim wọn ti ṣe kíní kan no alẹ́ ni tó bá kójú lábẹ́ ẹ̀gbọ́n ẹnu ẹ máa bò ó ní ìwọ tó o bá lè ẹni tí ò tó nínà tó ń jẹyà tó ń dìnà dé ni ajẹkùn ìyà ló máa jẹ tí àlè yá ẹ tó bá ju bàbá ẹ lọ ní ṣọ́ọ̀yìn lọ́wọ́lọ́wọ́ yìí bá ìṣèjọba yìí Nàìjíríà wà wá àmọ́ pé Yorùbá ni wá kí wá ní èròǹgbà wa ni wípé a ní bíbà yìí kò gbé wá kò sàn wá kò in short kò sí nǹkan kan tá a rí mọ́ nínú ẹ̀ tó lè jẹ́ wípé àwa kọ́ la máa kọ́kọ́ wà bẹ́ẹ̀ lórí ilẹ̀ alààyè bọ̀ kí lọ̀rọ̀ yìí gbà ọpọlọ àti sùúrù ni o igi o èmi ò mọ̀ o àsìkò owó ni o mi ò mọ̀ mò ń fojú wo aago mi bíbá yìí ni kéré o àkókò wo ni èmi ò mọ̀ àsìkò wo ni èmi ò mọ̀ aago mélòó ló máa jẹ́ èmi ò máa mọ̀ èmi ò mọ̀ o bọ̀ mo mọ̀ wípé kí ni ó máa ṣe kí ni ó máa ṣe é ṣe ní agbára lọ́wọ́ Elédùmarè àyàfi tó lóun ò bá sí lókè mọ́ àyàfi tó bá pọ́ lóun ò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìran ọmọ aládé sí ìran ọmọ kóòtù òjíire òun nìkan ni tó bá tiẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ ní gan pàápàá gan pẹ̀lú àdúà àti ọlá àánú kan wípé a fẹ́ràn àlejò a máa ń gba àlejò mọ́ra òun ló fún wa débi tí a dé lọ́jọ́ títí òní Ọlọ́run á wo ọlá yẹn inú ilẹ̀ ìlérí la wà kò ń ṣe pé kọ́lọ́run mú wa délẹ̀ ìlérí ní agbára lọ́wọ́ Ọlọ́run wọn nílé làbọ̀ sí mi oko ẹ̀rù ń bà wá tá wà nílùú òyìnbó ilé náà wá dà báyìí ilé ayé ò ṣe gbé ọ̀run ò ṣe bínú lọ bẹ́ẹ̀ náà ni ilẹ̀ wa kóòtù òjíire tó ní wàrà àti oyin kò má ṣe bínú lọ ìlú òyìnbó ṣe gbé ibẹ̀ náà má ṣe bínú lọ àfi kí a bẹ̀rẹ̀ sí ní máa lu irin yẹn torí pé tábà ní tàbí kọ́lọ́run kókó wa yọ Ọlọ́run ò ní bọ́lẹ̀ láti òkè o kó wá yọ yín o ẹ̀yin fúnrara yín òyìnbó tó ń lọ sí òkè tó ń lọlẹ̀ lọ́jọ́ títí òní ọjọ́ kan náà kan lọ bẹ̀rẹ̀ ó ní nǹkan tán bá débẹ̀ ó níṣẹ́ tán ṣe débẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe rí ní agbára lọ́wọ́ Ọlọ́run àṣeyẹ ní ìbò àkókò wo ni èmi ò tí ì mọ̀ ó ti wá dá débi wípé ó wá dá bẹ́ẹ̀ gẹ́ bí eré la máa pé o ẹ jẹ́ ká kọ́kọ́ sáré lọ wo fídíò yìí náà ká tiẹ̀ tó wọnú àgbámi ètò lọ ẹ jẹ́ ká lọ wo fídíò yìí eré la máa pé o bọ̀ ó jọ bí eré kì í máa ń ṣe eré rárá ó jọ bí àwàdà kì í máa ń ṣe àwàdà o. padlock ìyáláyà ẹni ṣé ó ti di bó ṣe ń lọ́nu ilé tiwa desperate time ní desperate measure kò sọ̀rọ̀ bùjẹ̀bùdànù mọ́ láyé Tinubu yìí táwọn ọmọ bá ti bu oúnjẹ láàárọ̀ báyìí tí àwọn fún wọn lóúnjẹ tèmi náà bù tèmi ẹ ti rí mo gba gbogbo ẹ lọ́kìn ni mo gbá padlock ìyáláyà anybody gbogbo ẹ I come back from school let me go and eat láyé ẹ lọ wá gàrí mu
àbí tó bá dẹ̀ jẹ́ bisikíìtì lẹ́fẹ́ jẹ́ kẹ́ mú mi sí tí n bá dé lálẹ́ màá tún wá ṣí stadium ṣẹ́ ti rí màá tún ṣí nǹkan mi tí n bá ti ṣe wọ́n á wọ̀n mú ẹ ti rí wọ́n á wọ̀n mú oníkálukú á tún jẹun màá tún ṣí tọ́bẹ̀ wọ́n á wọ̀n mú oníkálukú á jẹun lẹ́yìn alẹ́ báyìí mo tún gbá nǹkan mi ń padlock yàláyà anybody kò sẹ́ni tó rán mi wá sẹ́kù ó ti rí tí má ti gbá padlock bí eléyìí mo ti mú nǹkan mi sọ́wọ́ gbogbo padlock mi fún ìyàwó wọn ní extra key rárá kíní kan extra key láyé àṣebẹ̀ lánàá ó tán lẹ́nu kò sí mọ́ látìgbà tí mo ti ń dárú ọgbọ́n báyìí kò sọ̀rọ̀ ẹ̀ dáàdi the stew has finished still finish kíni timetable ló wà is on timetable wey wà ní ọ̀sẹ̀ kan la máa fi jẹ́ ayé Tinubu la wà ìwọ náà járe ọmọ ìyá mi má jẹ́ kí èèyàn kan fi ẹ́ sí pressure wọ́n á jẹ́ tán wà tó máa wọ́wọ́ èmi bó ṣe ń lọ nìyẹn nulẹ̀ ti wá o tẹ́yìn náà bá fẹ́ ṣe ẹ lè kàn sí wẹ́dà yín tẹ́yìn náà gbá padlock yẹn ti rí wọn bí ó lè ṣí wọn bí ẹ̀dá ó lè ṣí no matter how you try wọn bí ẹ̀dá ó lè rí ṣí pé wà ní strong room ni. mo kí wá lẹ́ẹ̀kan sí wa kó ojú ọjọ́ ṣe rí a máa rò wípé bóyá nǹkan yìí pé bóyá bí eré ni tàbí àwàdà ni ṣé mọ̀ wípé àwọn ọmọ míì wà kò ń ṣàwọn ọmọ nìkan kódà gan ọkọ àtìyàwó ẹ̀gbọ́n àtàbúrò ní school gan everywhere lórí bẹ́ẹ̀ a jẹun jura wa lọ a lè sọ̀rọ̀ jura wa lọ a lóyàyà jura wa lọ Ọlọ́run ò dá wa dọ́gba ẹ wá wo orú situation báyìí ẹ wo orú situation tá a bọ́ sí yìí tó jẹ́ wípé ọmọ ò tiẹ̀ wá lè sọ wípé bisikíìtì gan òun jẹ́ lẹ́yìn ìgbà tó ti jẹun tán bìkọ́ oúnjẹ tó jẹ gan kò tiẹ̀ yó ó mà ṣe o tó bá yá táwọn èèyàn kan bá máa sán á ní ìgbà wo ló débẹ̀ báwo ló ṣe rí gùdùgùdù sì ń bọ̀ ẹ tí ì rí nǹkan kan torí pé Ọlọ́run kò ń ṣọba ká ó fi àwọn ènìyàn kan ó fi ṣe wípé ẹ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu wọn òun lòun sọ̀rọ̀ gan láti inú ẹnu wọn òun ni eléyìí tó ti wà ńlẹ̀ yìí àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run léyìí tí mo fẹ́ gbé wá yìí wípé àwa nìkan kọ́ o àwa nìkan kọ́ a dúpẹ́ wípé èrò náà ti ń pọ̀ sí àwọn tó ti jẹun ti bẹ̀rẹ̀ sí ní jí ó wá jẹ́ wípé látọ̀dọ̀ wọn gangan ọ̀dọ̀ wọn láriwo wà ibẹ̀ náà ni ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi ẹ ti ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbọ́ nǹkan tí àwọn Think Yoruba First ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí wọ́n tiẹ̀ sọ so that àwa tá wà nílùú òyìnbó náà àti àwọn tó ń wà nílé a lè máa kọ́ nǹkan kan Yorùbá ni mí Yorùbá nìran mi a mọ̀ wípé ebi ó máa ń múyàn ṣìwàwù ńgbà míì ẹlòmíín wà ó ti ní ìlérí pé kàkà kékú má jẹ sèse tó bá jẹ́ bọ́n ṣe sọ nìyẹn má bínú a máa fi ṣàwàdànù ni kàkà tóun máa fi ṣe nǹkan báyìí kí nǹkan báyìí kó kúkú ṣe òun tó bá dé ojú ṣíṣù Yorùbá ní fòrò àlà by the time tí nǹkan yẹn bá mú gbogbo nǹkan tó sọ yẹn ó máa kó jẹ ni òun ló fà á tó fi jẹ́ wípé ìkìlọ̀ tí àwọn Think Yoruba First tó ń pè wá sí àkíyèsí ẹ̀ yìí nǹkan tá a bì sílẹ̀ nífẹ̀ẹ́ ara wa kò jẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ìgbà tí ilẹ̀ Yorùbá bá máa dé wọn ní fi kankan wa ṣàwátì à ń sọ bẹ́ẹ̀ náà ni bọ́ Ọlọ́run ti mọ akọ́lẹ̀ oníkálukú ẹni tó máa di 50 kò ní di 60 ẹni tó bá máa pé ọjọ́ méjì kò ní lọ ọjọ́ kan kó kúrò láyé bọ̀ kọ́lọ̀ ń ṣàjàgbé nǹkan rere ìkẹ́lẹ̀ dàwa náà kó nǹkan rere kó ṣe nínú ilé ayé gẹ́gẹ́ bí nǹkan tí ìyá wa Dr. Janet lọ́yà Fáṣákin táwọn náà ṣe sílẹ̀ ìran Yorùbá nínú ìwé ìtàn tiwa lásìkò tiwa yìí o a lè gbàgbé wọn torí pé kí ni àwọn náà ṣiṣẹ́ ribiribi wọ́n ṣiṣẹ́ ribiribi sílẹ̀ fún ọmọ Nàìjíríà ọmọ Yorùbá tó dẹ̀ jẹ́ wípé iṣẹ́ yìí dẹ̀ rèé bóyá máa wà títí sí nìyẹn because àwọn tó kọ́ ní iṣẹ́ yẹn àwọn tún máa jẹ́ kí àwọn ẹlòmíín náà kàn máa jẹ àǹfààní yẹn lọ títí ni irú èèyàn bẹ́ẹ̀ yẹn kí ló yẹ ká máa ṣe fún ká dúpẹ́ lọ́wọ́ wọn ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ìyá wa ò yá wèrè ìyá wa kò ń ṣe wípé bóyá ó já wọnú ọgbà ni tán wá ní kí ló wá ṣe tàbí ó tún wá ṣàárẹ̀ débi tó jẹ́ pé wọ́n wá ń tọrọ ikú
fún àjọláyé gbogbo wa pátápátá kò sí ẹni tó máa gbé sáyé nínú wa a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó máa alápàdúpẹ́ òun ni Ọlọ́run now èyí tí àwọn tí Yorùbá First tún wá ṣe yìí láti pè wá ní àkíyèsí ẹ jẹ́ ká sáré lọ. àkíyèsí ẹ jẹ́ ká máa dáko. Ilé ni àbọ̀ sinmi oko tá a bá ti ta oko tán kí ni ó ṣẹlẹ̀ wá oko wa ojú ilẹ̀ lásánlàsán lọ ohun gangan ní ìpilẹ̀ṣẹ̀ ọjọ́ ọ̀la wa àti kókó àjogúnbá ilẹ̀ Yorùbá títa ilẹ̀ rẹ̀ túmọ̀ sí wípé o ti pàdánù orísun rẹ̀ yálà tó fi ta kí ló dé tó jẹ́ kí wọ́n yà lò kó yáàyàn fún bí 20 ọdún àbí ọdún 25 níye owó tó ta gan ni pẹ̀lú tó ń ti ìwé àdéhùn pé wọn ò gbọ́dọ̀ taari ilẹ̀ ọ̀hún fẹ́lòmíì pẹ̀lú ìlànà yìí mọ̀lẹ́bí rẹ̀ ó rí ohun tọ́ka sí tí ó sì ṣe ọ́ ṣe mọ̀lẹ́bí rẹ̀ láǹfààní rántí o ilẹ̀ kì í pọ̀ sí tàbí fẹ̀sì bó o bá ti tà á ó ti lọ títí ayé nù fi ilẹ̀ rẹ pamọ́ kó o dàbòdàdàbò ọjọ́ ọ̀la rẹ fi àyè lẹ̀ fún ọjọ́ ọ̀la tó ń bọ̀ láti rí ohun tọ́ka sí ilẹ̀ Yorùbá tiwa ní í ṣe yálò má ṣe pàdánù ẹ̀ ìkéde wa látọ̀dọ̀ Think Yorùbá First. a dúpẹ́ lọ́wọ́ àwọn Think Yorùbá First Ọlọ́run àti bọ̀ wà fìlàkà ìkúnlẹ̀ káyé no going back òun ni àwa dúró lé lórí èwo ni a fẹ́ lọ bá lọ́jọ́ títí òní ká tó wọnú àgbà mi yẹn lọ ó tìkì síbẹ̀ o ẹ má jẹ́ ká kánjú náà ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí sísítà wà yẹ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ náà nígbà tí a ti wọnú àgbà mi ètò mo wá ní àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó kan tí mo máa gbé wá lẹ́yìn tó bá sọ̀rọ̀ tán ẹ̀rí máa jẹ́ mi nìṣó bíi 2 bíi 3 ni ẹ má kánjú ẹ jẹ́ ká lọ ṣe cup of tea or cup of coffee èmi ti ní tèmi bíbá yìí ò tẹ́ bá ti ṣe tí now let's go there. You see, you and Cardoso, when my papa take position compensate, that's Cardoso and you and Cardoso. Ashiwaju. We don't want to keep the people hungry and angry. Dear father, but you say be patient. Your loyalists don't level up under your regime. Nigeria has there is no free beer parlor anymore. You don't even need to contest. You don't need, all you need to do is to apply for the results. When you say the highest level of corruption in Nigeria is happening under my father's regime, EFCC, Cardoso will never wear suit for the past 25 to 30 years. You carry compensation. You take a whole sensitive position. The state of the nation, you take and compensate them. Now, that man does not know right from left, front from back. Pounce is on his journey to 2005. On behalf of my father, they are just scattering this country. EFCC chairman cannot hold common Yaya Bello. We are just hearing humongous billions. 16 chairs, 16 can shot, 24 can only die from EFCC. Kala Robani ko die from your loss on it, you die from you. You see it? You see what loyalism costs? Daddy me, on behalf of you, they have destroyed this country. Finally, there was a country called Nigeria. There's no longer a country called Nigeria. Fúnra wọn náà máa fúnra wọn lóògùn jẹ. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ dúró tọkàntọkàn taratara wípé ṣé a ní nǹkan tí bàbá Akíntóyè àti Chief Sunday Igboho àti gbogbo àwa tá a dúró lọ́sàn tá a dúró lórí tá à ń pè yín sí wípé ẹ jẹ́ a jọ fọwọ́sowọ́pọ̀ àṣé òtítọ́ ni ṣe rí pé fúnra náà fúnra lóògùn jẹ. Nàìjíríà ni a máa tún ṣe àwọn ìbá ọ̀dọ́ eléyìí náà àmọ́ bí ó ń pín sí o àmọ́ bí ó yìn sí o torí gbà tán ní bàbá náà ó jáde náà ó ní bàbá ò lè ṣe ó ní kinní kan àmọ́ bí bóyọ́dọ̀ òbí ló wà ní whatever o bójú gbogbo ẹ̀ lọ náà ó máa padà kó èébì wọn jẹ ni ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ̀rí sì ń bọ̀ o ó sọ nǹkan kan bì kan lẹ́ẹ̀kan o compensation kan gbé èèyàn kan síbẹ̀ láti lè compensate ẹni bàbá ẹ̀ láti jọ wà nínú ipò àwọn onígbàálẹ̀ láti ṣe APC àjọ wà ń bẹ̀ ni bàbá ẹ̀ wá ṣe dáadáa ọmọ ẹ̀ ló ti wá dàgbà yìí ipò tó yẹ kí bàbá ẹ̀ wà ọmọ yẹn bá kàwé òun bá wà kàwé òun bá tẹ̀ jẹ́ pé ó wà nílùú òyìnbó ni tó ń ṣe security òun bá wà nílùú òyìnbó
ni tó ń ṣe shoemaker ìyẹn ò ṣe nǹkan kan ẹ ṣàjà lọ́gbẹ̀ wá ẹ jẹ́ ká fún ní ká gbé ipò yẹn fún àwọn ọmọ tó ń yàn tó ń yanjú tó ní qualification tó lè wà ń bẹ̀ ẹ má jẹ́ ká máa yẹn síbẹ̀ jàre òun ni bọ́mọ ń gbé bọ̀ àwọn bàbá ni ìyẹn ẹ má fi mọ̀ pé kò fẹ́ súnmọ́ kò súnmọ́ rárá ni kò lè ṣiṣẹ́ kò lè work. Now, Baba Jagaban, the people you are talking about, Bia Palo, they have upgraded. It is now lounge. They are lounging. Which day they bid for contract again for this country? No more bidding of contract. Everything is just happening. That the meeting is so long. All the honor law. Baba Jagaban, eti dance law. What a Benola Nigeria is a gunner. This was not the agreement. You were supposed to bring people that will work. You are not supposed to bring loyalists. Why are you bringing loyalists? Are they stealing on behalf of you, Baba? Are they stealing on behalf of you? Because you can only bring people who are loyal to you when they have to report back to you. If not, where Cardoso has placed this country now? All those money they are talking about now, where that useless EFCC chairman cannot even arrest one person. We are just hearing you mungus money. Kole pada da fun yo. One like isepe. Adabi ni. Adabi to ba je pe e se nkan to ye ke se. Okay. This one where they say they want to change ministers. Cardoso must go. EFCC chairman must go. If you are not chase those two people, Baba Jagaban, if you not chase those two people, because so on behalf of Jagaban, this country, Nigeria, you are running scatter, looking for how to fix the problem. Your loyalists are running scatter, looting and siphoning and destroying this country the more. By the time you are back with the plans that you have for this Nigeria, you not go work again. Ó bí ó tán ṣe rí àwọn tá tó wá ń sọ yìí wọ́n ti gé wọn létí wọ òun ló yẹ ká máa pe Baba Jagaban àti ìyàwó ẹ̀ àti àwọn tó kù wọ́n ti ṣe kí ni wọ́n ti gé wọn létí lọ. Oh my God, kó tó ní pé a ṣe tán mo máa gbé fídíò kan wọlé ẹ jẹ́ sáré lọ wá fídíò yẹn wá. Wọ́n ti gé àwọn eléyìí létí lọ. Àwọn eléyìí ò láàánú mẹ̀kúnnù, àwọn eléyìí ò rí mẹ̀kúnnù because àwọn ní nǹkan àdìsọ́kàn títí wọn nǹkan tó ń lọ ṣe ń bẹ̀ ni. Àwọn ò lọ torí mẹ̀kúnnù, wọn ò lọ torí mẹ̀kúnnù bó ṣe lè hùn kó mọ. Ẹ̀yin mẹ̀kúnnù lẹ rò bí ẹ̀yin lẹ rò bẹ́ẹ̀ ni ẹ rò bẹ́ẹ̀ wípé ẹ má bínú mò ń try láti wá fídíò yẹn ni ìyẹn tí n bá rí fídíò yẹn wẹ̀ tí mi ò bá dẹ̀ rí fídíò yẹn màá fi ẹnu sọ wípé torí ẹ̀ ni mo ṣe okay ó dàbí pé òun lélẹ̀ màá lọ gbé wọlé nsìn kò tiẹ̀ wọ 1 second but information tí a fẹ́ gbà nínú ẹ̀ tá a fẹ́ gbọ́ nínú ẹ̀ a máa lè gbọ́. Wọ́n ti ṣe kí ni wọ́n ti gé àwọn pípù yìí létí lọ. Àwọn ò wá síbẹ̀ ó níbi tí Buhari ó níbi tó ṣe dé ó níbẹ̀ lòun máa ti bẹ̀rẹ̀ nǹkan tó sọ nìyẹn promise ni kò sọ wípé ó kù díẹ̀ káàtó àní Emefiele ibo ni ò bá wà ń sìn ibo ló yẹ kí Emefiele ibo ló yẹ kó wà. At the end of the day bẹ́ẹ̀ máa ṣe rí ni ìyẹn tó máa fi jẹ́ pé nínú ẹ̀ nígbọ̀n kankan mọ́ wọn kàn máa lọ ń gbé lọ́kọ̀ tán ń gbé lọ́lé ẹjọ́ ń gbé lọ́kọ̀ tán ń gbé lọ́lé ẹjọ́ ló bá tán. Ẹ wò èyí tó rán ọmọ housemaid ẹ̀ tó mú wá lu òyìnbó tó lóun fẹ́ wá yọ nǹkan lára ẹ̀ láti mú fún ọmọ tòun. Ìgbà tí ọwọ́ ìjọba tó ń ṣe ẹ̀sìn tó ń follow justice tó ń gbé ẹ̀sìn síbì kan tó ń follow justice
tó dẹ̀ dẹ́ pé justice gangan òun ni ìjọ ọmọ ènìyàn ṣẹ̀rí pọ́n dá sẹ́ríà fóun àtìyàwó bọ̀ tó bá jẹ́ pé nàìjíríà ni wọ́n ṣe ń tì wọ́n lọ́kọ̀ tí tán ń tì wọ́n bọ̀ yìí òun náà lè máa gbọ́ kí ni mo fẹ́ fàyọ ni wípé kò lè work kò lè fẹ́ work àwa tá a dúró sójú ọ̀nà wípé tá a nígbàgbọ́ pé kò lè work mo kí wa lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ mọ ọwọ́ rẹ̀ wá congratulations ọ̀rẹ́ mọ ọwọ́ rẹ̀ wá mo kí wa pa kú oríire ṣẹ̀rí pé òun náà ṣe pé àdàbí tó bá yẹ pé ẹ ṣe ẹ̀tọ́ tó yẹ kẹ́ ṣe nǹkan tí Déọlá sọ ń bẹ̀ nìyí àdàbí tó bá jẹ́ pé ń ṣe lójú kòkòrò ló ń ṣe wá láì sọ ipa fẹ́ lọ tó tiẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ wípé bí ń pa àwọn èèyàn ebi ò pa àwọn èèyàn kan ló ń ṣe àwa torí nǹkan tó ń ṣe wá ju ìyẹn lọ à ń ṣe nǹkan kan náà bó ṣe lè ń kó mọ ó dàbí pé kán mú ọmọ Germany àtọmọ Paris ọmọ Paris ọmọ French àtọmọ Germany àtọmọ Italy kán kó wọn papọ̀ kán ní kán jọ máa ṣe orílẹ̀-èdè ó ń ṣe ìran kan náà ibi táwa dúró lé lórí nìyẹn tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n wá so wá pọ̀ by mistake gan wọ́n tún wá ní àlejò oníkálukú lè lọ tó bá tó gbà báyìí ìyẹn lè máa mọ̀ wípé ẹ̀tọ́ wa ni nǹkan tá à ń béèrè fún yìí ẹ̀tọ́ wa ni nǹkan tá à ń béèrè fún yìí kò yẹ yín sìn compensation ni mo fẹ́ sọ ọ́ kẹ́ lè mọ̀ wípé ibẹ̀ yẹn ò lè dá kí n tó wá gbé pàpàǹbarì ẹ̀ wá níbi tí inú mi ti fi pa Ọlọ́run ṣe ẹ mọ́wọ́ yín wálé ẹ̀kọ́ congratulations sama nira ní girama ojú ọ̀nà làwà kẹ́ lè wá wo àwọn tó ń sọ wípé a kí yín lẹ́yìn ọmọ ọ̀dọ̀ rere lẹ jẹ́ àwa náà a ti ṣetán láti ṣe nǹkan tẹ́yìn gan tẹ́ ṣe kí ni tẹ́ ẹ̀ ń ṣe orí òtítọ́ lẹwà àwa ti sọ àwa ò ṣe ká Nàìjíríà a ṣe ká wọn à ń ṣèrànkan náà láì máa gbára wa lákòókò ẹ jẹ́ sáré lọ ibo mo sọ náà ok compensation la kọ́kọ́ fẹ́ lọ láti fi báàkì ọ̀rọ̀ tí sista Déọlá sọ ẹ jẹ́ níbi kan àwọn tó ń compensate tó ẹ máa ẹ jẹ́ lọ gbé wa náà. My wife is here. I did not introduce. mo rò wípé mo lo fídíò kan fún ẹ̀yin tí ẹ bá wò lady kan ó fi ẹ̀sùn kan ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ yìí ní orí Brekete family God bless our father Brekete family ó fi ẹ̀sùn lọ kàn wọ́n bẹ̀ ó fẹ̀sùn kan ọ̀gbẹ́ni yìí ń bẹ̀ wípé ká máa dasọ pé dídàsọ làwa wà lórí ìkànnì tí wàá ń bíbà wípé ìhòòhò òun ó gbé síta ó tún ní kóun lọ bá àwọn ọ̀rẹ́ òun lọ ní àjọṣepọ̀ kóun ṣe àwòrán kóun ṣe fídíò ẹ̀ kóun tún mú padà wá fún òun fẹ́ jẹ́ kán gba ẹ̀tọ́ òun ọkàn ṣáà ṣe ìdájọ́ tó tọ́ àti èyí tó yẹ ṣe mọ̀ pé obìnrin ló kọ́kọ́ lọ sí Brekete family kó tó di wípé wọ́n kọ̀wé sí ọkọ wípé kóun náà wá yọjú kó wá sọ títí ẹ̀ ní àkótán mi ò tí ì gbọ́ tán bọ̀ èyí tó wúlò fún ìrìn àjò tiwa ni mo kọ́kọ́ fàyọ ń bẹ̀ gbúrùm tó ti yé yín bọ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ arákùnrin yìí àti ọmọbìnrin tẹ́ rí fídíò yẹn nínú fídíò tó ti kọjá yìí lórí Brekete family wọ́n jọ ní àjọṣepọ̀ ọkọ àtìyàwó náà jọ jẹ́ torí ẹ̀ kò ń ṣe pé ó kàn mú ó dàbí pé ọ̀rọ̀ àsọdùn ni obìnrin wá sọ fún àwọn ènìyàn bọ̀ nísìnyí nígbà tán ti wá pe ọ̀gbẹ́ni pé ń gbọ́ odidi ìwọ tó ti wà ní House of Assembly rí tá a dẹ̀ ti bá ẹ ní règbèrègbè ògbórùn nǹkan báyìí bọ́ síta wá sọ ti ẹnu ẹ̀ bọ́ ètò tiẹ̀ wá kan èmi ń bẹ̀ lórí nǹkan tí sista Déọlá tó sọ ń bẹ̀ yẹn àti nǹkan tọ́gbẹ́ni ìsọ ni mo ní ká kọ́kọ́ gbé wá àti pé ẹ̀yin tá a ti kọ́kọ́ sọ fún mi pé wá gbọ́ nǹkan tó ṣe o wọ́n ní báyìí kẹ́ ẹ lè mọ̀ wípé a sì ń ba lọ náà ni èmi ò kì í gbé báwo ló ṣe ń sọ orúkọ ẹ̀ kéèyàn sọ̀rọ̀ kó wá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ọmọbìnrin yẹn sọ̀rọ̀ ó dàbí pé kò rí bẹ́ẹ̀ kò rí bó ṣe sọ ìyẹn mo ṣe ní ká continue bọ̀ a lè má lè gbọ́ yẹn tán èyí tó wúlò fún wa bí mo ṣe ń sọ lọ òun ni àwa fẹ́ lò nínú nǹkan tó ṣì ń sọ lọ mo lè gbé ibi tọ́rọ̀ yẹn bá dé wá lọ́jọ́ mi gbọ́ jẹ́ ká gbọ́ eléyìí God bless you. My wife is a very popular person. She looks small, but she's very popular. Of course, I did not introduce her. I just came home and I met her with my wife. In 2022,
When I left my former party, I joined another African politicians. You can leave one party and join another, and leave one party and join another. Not to become an independent, but join another party. She told me she wanted to run for office. It is my practice to bring young people to join army, to join navy, to join police, to join politics. I try to plant people because I don't know how my old age will be. Those that I planted, one will look back and say, let me help this old man. Sherry bí tí life ń lọ, Sherry bí tán ṣe ń ṣe ìdarí ìgbésí ayé wa ní Nàìjíríà. Ìwọ ń gbin àwọn ènìyàn torí ọjọ́ iwájú tiẹ̀, torí wípé o mọ bọ́jọ́ iwájú ẹ ṣe máa rí. Ìwọ ń gbin àwọn ènìyàn sínú ipò kó o mọ ẹni tí ò ṣe láti lọ ṣe ọlọ́pàá. Ẹni tí ò tó láti lọ ṣe custom, ẹ máa gbé síbẹ̀ pẹ̀lú agbára. Ẹni tó jẹ́ wípé kò tiẹ̀ tí ìlókun kankan, ẹ máa fà á yọ torí pé ipò agbára tẹ́ wà. Ìyẹn náà ni Baba Jagaban. Ìyẹn náà ni gbogbo àwọn adarí yẹn náà ń ṣe. Wọ́n ní tí ò bá dàrú kò lè tò. Ìgbésí ayé àwọn ọkọ àti ìyàwó mi wà tó jẹ́ wípé lẹ́yìn ìgbà tó dàrú, òun náà ẹ̀ṣẹ̀ ọmọ ọ̀tún yàtọ̀ sósì, ó ẹ̀ṣẹ̀ wá bá eré àníyàn lọ tó wá fi gúnrégé. Òun ni eléyìí, Nàìjíríà ò lè tò àfi tí gbogbo ẹ bá dàrú. Kó ní kálukú kó lọ nílò ẹ̀. Báwo ni ìgbésí ayé ṣe fẹ́ rí báyìí? Ọmọ tó ní qualification, ọmọ tí orí ẹ pé, ẹ wá sọ wípé wọ́n ń ṣe yahoo, ẹ wá sọ wípé wọ́n ń kó wọn, ẹ wá sọ wípé wọ́n lọ fi nǹkan kan. Ìgbà tó jẹ́ nǹkan tó lè ṣe pọ̀, ọ̀nà tó lè fi rówó pọ̀, ọ̀nà kan sọ bẹ́ẹ̀ ni aláburú Nàìjíríà ò ní ṣẹlẹ̀ sí èmi àti yín sẹ́. Ó dùn láti sọ. Ṣé rí àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀. Ẹ lọ sí orí ìkànnì Àjùlọ TV. Torí nǹkan tí mo fẹ́ máa sọ̀rọ̀ ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a máa gbé gbogbo ẹ̀ kúrò ńbẹ̀. Nǹkan míì ni mo fẹ́ máa sọ ńbẹ̀ torí àwọn YouTube. Wọn ò fààyè gba àwọn nǹkan yẹn pé bí ìgbà téèyàn ń tú àṣírí àwọn kan ni. Ṣé mọ̀ wípé àjùlọ yẹn kò tí ì dàbí irú eléyìí tó jẹ́ wípé ààyè ò gbàyàn náà láti ṣe nǹkan ní orí YouTube tàbí orí Facebook. Ó ní community guideline téèyàn máa tẹ̀lé. But tí o bá ti ń ṣe àwọn nǹkan kan wà tó lè máa gbé wọnú ẹ̀ tó jẹ́ pé kò ní fa ìfàsẹ́yìn. But àwọn nǹkan kan wà tó jẹ́ pé tó bá gbé wọnú ẹ̀, wọ́n máa strike ẹ̀. Ìyẹn náà ṣe fún mi nígbà kan rí tí mo wá fi lọ fi àjùlọ yẹn fi ṣe láti fi gbà lẹ́yìn. Àìbámọ̀ lọ́jọ́ míì, nobody to perfect. Tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá wáyé, èyí tó máa fi jẹ́ wípé a ní lè ṣe program bí ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì. Tẹ́ bá ti rí pé ó ti rí mi ọjọ́ méjì mẹ́ta bẹ́yìn, ẹ wá mi lọ sórí Àjùlọ TV. But kí ni mo wá fẹ́ sọ ńbẹ̀ ni pé lórí Àjùlọ TV, ọ̀rọ̀ marriage and relationship òun ni mo fẹ́ máa tẹ̀síwájú ńbẹ̀. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé òun ni mo bá dé orí ayélujára láti bí ọdún bíi mẹ́sàn-án sẹ́yìn báyìí. Orí marriage and relationship and counseling and bóyá òun wọkọ, òun wáyàwó, òun ni lọ́lọ́run jẹ́ kó jẹ́ nǹkan tí mo ní ayọ̀ ọkàn fún. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé a lè ka ẹní, a lè ka èjì ẹ̀ta tó jẹ́ wípé Ọlọ́run gba ọwọ́ wa láti lè èèyàn kan kì í jẹ́ àwádé. Ọwọ́ wa tí mo mì ní pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí sí ẹ̀yin náà wà nílẹ̀ ń gbọ́ mi. Mo máa ń believe pé àjọ ń ṣe ni. Tọ́lọ́run gba ọwọ́ wa láti jọ ṣe àsopapọ̀ wọn. Tán dẹ̀ ti ń bímọ, tán ti ń rẹ̀ sí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, kò ṣe mímọ̀ ṣe ti ọ̀dọ̀ ti tèmi bí òun ṣe pé àánú ni mo rí gbà. Lórí ibẹ̀ yẹn sì lórí àjùlọ yìí, nǹkan tí màá fẹ́ máa sọ̀rọ̀ lé lórí náà nìyẹn náà. Ṣó ti yé yín sìn? Eléyìí máa wà fún wípé Yorùbá ni mí, Yorùbá nìran mi, no going back. Bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. Ṣé gbọ́ nǹkan tí ọ̀gbẹ́ni yìí, ṣé gbọ́ nǹkan tó sọ? Ẹ jẹ́ ká gbọ́ sí ní. That is why I'm planting. She was one of those I supported. Some I helped them in. Àwọn máa ń ná owó ni láti lè support, láti lè débi táwọn fẹ́ jẹ́ kó dé yẹn.
irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ pẹ̀lú Diméjì Bánkọ́lé bí 8 years ago tó fi jẹ́ bóyá ipò wo ló wà, bóyá number 2nd lẹ́yìn president àti vice president 3rd ní Nàìjíríà tó tún wá jẹ́ ọmọ Yorùbá. Ibo ní tiẹ̀ ti wá ni wípé òun náà kò ń ṣe pé bóyá ó mọ̀ nípa nǹkan yìí, bọ̀ torí pé ó láwọn bàbá nígbẹ́jọ́ wọ́n yọ́ báyìí bí jìgá ni wípé máa bọ̀ jẹ́ àfi ẹ́ sípò yìí. Ṣé irú yẹn ni gbogbo ìran wa ló máa bá kú sí? No, enough is enough, omi gàrí is water. Níbi tó worst dé, mo ń gbé fídíò kan bọ̀ kí má bàa gbà wá lákòókò, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá yìí, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ, torí bẹ́ẹ̀ yẹn ló dùn mọ́ mi pé àní ṣàṣedànù ní àti yín, àní ṣàṣedànù ní agbára lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká gbọ́. Èyí tí eléyìí tí mo fẹ́ lò nínú ọ̀rọ̀ òun àtẹni tó gbé ọ̀rọ̀ ẹ̀ kiri yẹn, òun ni eléyìí o. Ìwọ̀n ọdún mélòó ló fi wà nínú wípé wà nínú ilé ìgbìmọ̀ aṣòfin tó bá ti lọ ọdún 4 bẹ̀. Ò bá lọ́dún 2 gan, ìwọ̀nba ìgbà tó fi wà ń bẹ̀ yẹn ó ti yá. Bó ṣe wà yẹn tí òun máa jọlá ni, ó ń jọlá Olúwa. Because òun ò sí ń bẹ̀ mọ́. Wọ́n ti ní kó lọ jókòó bá ẹ̀sùn kan sẹ́dùn kejì kan tán fi kàn. Òun ò sí ń bẹ̀ mọ́. Bọ̀ àwọn tó ti gbìn síbẹ̀ yẹn bí ìgbà tóun náà láìfù tí Nàìjíríà lónìí. A ti kọ́ gbọ́ngàn, a ti learn ní ọ̀nà tó le, ọ̀nà tó hard, a very strong hard one. Ẹ rí báàgò yìí ṣe wà, ẹ rí, ó le gan ni, a ti kọ́ ọgbọ́n torí ẹ̀ tá a bá dá dúró, wọ́n ní ta ló kọ́ ẹ, ta ni tíṣà ẹ̀ tó ní oògùn tàbí báwo náà ṣe máa ń sọ, wàá gbọ́n, a ti gbọ́n gan ni. Yorùbá máa bára wọn jà, ó ti di dandan. Àwọn òyìnbó náà bára wọn jà, bọ̀ òfin justice òun náà máa dúró lé lórí. Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Now ẹ jẹ́ á tẹ̀síwájú. Alleging to be a bill submitted by Bola Tinubu to the National Assembly. Hello, good morning, good afternoon, good evening. This clip is titled Alleged Regional Government Bill in Circulation, if true, overtaken by events. A document alleging to be a bill submitted by Bola Tinubu to the National Assembly seeking to revise and to amend the 1999 Constitution and give regions independence from the central. In other words, going back to regional government arrangement. It's in circulation all over the social media. If this bill is true, and I hope it is true, my message is clear that the bill has been overtaken by events. What preponderance of Nigerians need now is not regional government, but they want an independent country of their own. Regional government belongs to the past. Currently, the agitation is for self-determination for all regions, ethnic nationalities wishing to have their own country. Anything short of that is chasing the wild goose and will not pass the passage of time. I will not see the daylight. Indeed, what Nigerians are going through now, the way and manner we are being collectively mismanaged, we are being assaulted, we are being pauperized, we are being reduced into pitiable combustible materials, we are being reduced into beggars, into slaves by the Bola Tinubu regime, is emboldening many of us who were formerly against breaking of Nigeria into smaller nations. We are now reversing ourselves. Majority of us, including myself, who was formerly against smaller nations out of Nigeria, is now fully committed to having Nigeria broken. Nation ló pé o, nation kò ní kẹ́ padà sí nǹkan tí àwọn bàbá Awólọ́wọ̀ tán ṣe. Ó ní ẹgẹ sí kéékèèké kí oníkálukú jẹ́ nation tiẹ̀. Nigeria is a nation, Ghana is a nation, Cotonou is a nation, UK is a nation. Ó ní kẹ́ ẹgẹ ní kéékèèké
kó ní kálukú generation òtítì ẹ̀ ó ní tó bá tiẹ̀ jẹ́ pé òun ò support ẹ̀ tẹ́lẹ̀ ó ló ti tó àkókò ẹni tó bá lóun PT Tinubu tàbí kẹ́ wá sọ wípé torí pé jẹ́ ìgbà táwọn Haúsá wà ń bẹ̀ wáì tí ò bọ́ta wáì tí ò sọ báyìí onílàkàyè ni mo bá sọ̀rọ̀ ṣẹ̀dẹ̀rí máà tó ń sọ̀rọ̀ onílàkàyè ni onílàkàyè ni máa yìí torí wípé nígbà tí Buhari gan ó bọ́ síta ó sọ̀rọ̀ yes kò ń ṣe alásọkòjẹ nígbà tí Buhari wà ń bẹ̀ mo máa ń lo fídíò ẹ̀ because àwọn ènìyàn máa ṣe nígbà ìgbà tí Buhari wà ń bẹ̀ nǹkan àwọn ṣe sọ̀rọ̀ ìgbà tó jọ́ ọmọ wa ló wà ń bẹ̀ sìn ìgbà tó jọ́ ọmọ wa ló wà ń bẹ̀ sìn gbogbo ẹ̀yin tí ẹ bá dúró lórí ẹ̀ lórí wípé ọmọ wa ló wà ń bẹ̀ sìn táwọn èèyàn kan kú lọ tí ìyà ń jẹ àwọn èèyàn ẹgbẹ̀rún àwọn èèyàn torí pé ẹ̀yin rí ọwọ́ mú lọ sẹ́nu Ìjẹ̀bú fọmí ní ṣépè bẹ̀rù mi ní gbòfò à ń gbọ́ burúkú nínú àbọ̀ rẹ̀ nínú má sọ rẹ̀ torí tí wọ́n ní kí n sọ èyí tó kù báyìí wọ́n jẹ́ ká tẹ̀síwájú. Into different countries out of choice or out of compulsion so that we can go and manage. We are being assaulted. We are being pauperized. We are being reduced into beggars, into slaves by the Bola Tinubu regime. It's emboldening many of us who were formerly against breaking of Nigeria into smaller nations. We are now reversing ourselves. Majority of us, including myself, is now fully committed out of choice or out of compulsion so that we can go and manage ourselves in our own way, in our own speed, in our own style, cognizant of taking into consideration our culture, our beliefs, our socialization. Babábánjí Akíntóyè máa kú oríire o. Chief Sunday Igboho ẹ máa kú oríire o. Gbogbo ọmọ Yorùbá ẹ máa kú oríire. Mega rally ẹ máa kú oríire o. Àwọn YSDM ẹ máa kú oríire o. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń dúró sórí òtítọ́ a máa kí yín wípé ẹ máa kú oríire. Babábánjí Akíntóyè, Chief Sunday Igboho ṣá, kudos fún yín. Wọ́n ní kárẹ́ ní bámusàn tàbí tọ́sàn bá ti dùn nígbà tó wọ̀ wọ́n lára tán Ìgbòho nìkan kọ́ ó bàbá Akíntóyè nìkan kọ́ ó ẹ gbà wá eléyìí dùn tàbí òdùn a kú oríire ní tírú nǹkan báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ tí àwọn Nnamdi táwọn náà sọ wípé a ní kò sí bó ṣe lè ṣẹlẹ̀ sẹ́ aláàlọ níṣẹ́ táwa náà dúró táwọn eléyìí náà dúró ṣọ́jọ́ kan ni èèyàn máa ń lóyún tó fi ń bímọ ni no lẹ́yìn ìgbà tó ti ṣẹlẹ̀ tí a rí kà nínú ìwé ni kò sẹ́ni tó máa fẹ́ pé ó ṣojú òun tán ní Jésù Kristi oyún ẹ̀mí mímọ́ àti ìgbọ́rú ẹ̀rí wípé èèyàn lóyún lọ́jọ́ kan ó dẹ̀ bí ní yálà àwọn kan ní ìwé kan sọ pé ọjọ́ tó lóyún ló bímọ àwọn kan ní ó póṣù mẹ́sàn-án àwọn kan ní kinní kan ju gbogbo ẹ̀ lọ aṣáàríkà ẹni tẹ́ bá ti wá rí lẹ́yìn ìgbà yẹn wípé òun náà ti wá lóyún tiẹ̀ náà kò ní bàbá ó jẹ́ mírèkù ẹjọ́ ẹ jẹ́ ká ẹ bá wa mú jáde kò sí mẹ́rùkù kankan kò lè ṣẹlẹ̀ ju eléyìí tó ń ṣẹlẹ̀ yìí lọ wípé àwa náà ti lajú àwa náà ti dúró àwa náà ti rí wípé òtítọ́ ni ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí òun lẹ̀ ń sọ mírèkù nìyẹn bí Jesus Christ tó jọmọ Ọlọ́run according to táwọn kan tún nígbàgbọ́ pé òun gangan lọ́lọ́run according to mírèkù ni bẹ́ẹ̀ náà lélẹ́yìí náà ló jẹ́ mírèkù ìwòyí 5 years ago ìwòyí 4 years ago táwa bẹ̀rẹ̀ àwọn eléyìí ò tí ì bẹ̀rẹ̀ ńgbà yẹn náà home is not built in a day bóun dẹ̀ ṣe wà báwọn náà máa pera wọn jọ náà nìyẹn àwa nìkan kọ́ la máa gbọ́ díẹ̀díẹ̀ náà làwọn náà máa ronú ẹ má máa rò wípé torí pé gbà tí kinní kan wà ń bẹ̀ torí pé kinní
oníṣẹ́ aburú ni wọ́n. Ọ̀hún sọ wípé tán bá dìbò fún mi kọ́lọ́run jẹ́ n wọlé o. Bàbá Bọ́lá Ahmed Tinubu ò bá yín sọ bẹ́ẹ̀ gbà Ọlọ́run jẹ́ kán dìbò fún mi Ọlọ́run jẹ́ n wọlé. Ó ní èmi ló kàn torí ó mọ̀ pé tán ń bá ìtàn ni òun bá da òun bá má da èmi ló kàn torí ẹ̀yin tẹ́ bá máa pìtì wọn ẹ jẹ́ á tẹ̀síwájú. Chief Sunday Igboho ẹ kú oríire. Bàbá Bánjí Akíntóyè congratulations. Kò ń ṣe Ọlọ́run ò ní ṣàwa láwa nìkan sẹ́ẹ̀. Tí ò bá máa rí báyìí àwọn kan tó láwọn gbójúlé wọn Nàìjíríà yẹn ọ̀ lè mọ báwo ló ṣe ṣẹlẹ̀ ọ̀ ní mọ̀ wípé àwa la wà lójú ọ̀nà ọ̀ ní mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ là ń sọ wọ́n máa rí wa gẹ́gẹ́ bíi pé à ń tako ìjọba ni wọ́n rí wa gẹ́gẹ́ bíi pé àfẹ́ bóyá àtẹ̀yẹ́ ti bàbá Bọ́lá Ahmed Tinubu orí òtítọ́ la wà tó bá jẹ́ pé wọ́n ṣe eré ni ẹ wo àwọn ẹ̀sáǹpù tó bá máa fún wa náà ẹ wo owó tán fi rán wọn lọ sí àjì ẹ wo gbogbo nǹkan tí oyè tán fún ìyàwó gan ìyàwó tó ń kàǹpé wípé àwọn ti lówó àwọn ti lọ́lá àwọn ò lọ síbẹ̀ láti lọ kówó jẹ èyí tá à ń bú tó kúrò ń bẹ̀ ìyẹn ò mà lọ́fíìsì fún ìyàwó ẹ̀yẹn mà sọ pé ìyàwó òun kó wà nínú ilé mà ní ẹ dẹ̀ mọ̀ pé ìyàwó Buhari náà ó sọ fún yín ó ní àwọn tó wà pé àwọn Kabaz àwọn náà wà nídìí ọ̀rọ̀ ní Nàìjíríà pé ọkọ òun gan kọ́ ló ń rule bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu torí ẹ̀ kò sí nǹkan méjì lẹ́yìn nǹkan méjì bí òun ṣe wípé ó ti di dandan bọ̀ ìgbà wo ló máa jẹ́ èmi ò mọ̀ àsìkò wo ni mi ò mọ̀ bọ́ máa dé bí olùlóru ni bó a máa lu irin yẹn ni o torí pé kí ni kò lè bá wa nílé kò kàn lè wá bá wa nílé tẹ́ bá panu mọ́ kọ́kàn ni ìwọ ló lọ́mọ yìí máa tọ́ lọ kò possible tó bá tiẹ̀ jẹ́ pé o fẹ́ adopt ẹ̀gùn ó máa ní àwọn ìgbésẹ̀ tó máa gbé kó tó di pé ó máa di tiẹ̀ bóyá jẹ́ gangan náà nìyẹn a lè fòdọ̀wọ́ kò á mọ̀ wípé àṣìṣe ńlá ó ti ṣẹlẹ̀ ẹni tá a fojú jọ ẹni tá a ní kó gún wa lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ ìyẹn ní 2x2 tá a welcome sáàrin wa nǹkan tó bàjẹ́ lórí ọ̀rọ̀ ìbámu ìpọ́nran wa ni kò sígbà tá a ní máa mẹ́nu bà torí ẹni tó bá ṣoore fún ni a gbọ́dọ̀ gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ náà lẹni tó bá ṣe ìkà fún ni a tún gbọ́dọ̀ gbàgbé òun náà kò jẹ́ bóyá jẹ́ ẹ jẹ́ á tẹ̀síwájú. Our meaning, if you like, we are tired of a central government where everybody has been made to become a slave. Everybody has been used, except the few who are milking the country high, empty, and dry, who are stealing our collective patrimony, collective resources, who are sending us fear and terror, who are deceiving us every day, every night, every hour, every week, every month, all year through. And therefore, those who are thinking that a bill to take Nigeria back to the are doing any favor, they are making the biggest mistake. That is not what Nigerians need. What Nigerians need is dissolution of Nigeria into smaller nations, out of choice or out of compulsion, in peace, not in pieces. Anything short of that will not see the light of the day, will not address the current challenges, will only be postponing the evil day. Enough for the wise. ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú oríire Chief Sunday Igboho a kú oríire èmi gan fún ara mi a kú oríire ọ̀rọ̀ àṣìírí ló máa ń yàtọ̀ ọ̀rọ̀ àṣìírí ọ̀rọ̀ òpònú ayérádà òun ló máa ń yàtọ̀. Thank you for that kind offer and declare it, which is what I've done. Prime Minister, very good to see you. Thank you. Kí ni mo fẹ́ lò mí báyìí Prime Minister UK tó débẹ̀ tí ò tí ì póṣù mẹ́ta ń bí báyìí òun ló ń ṣe interview fún bí báyìí ìyẹn lẹ máa mọ̀ wípé àwọn titi yín wọ́n ti gé wọn létí lọ àwọn ò ṣèjọba lórí àwọn ẹni tó lẹ́mìí no àwọn rí gbogbo everybody bí ghost bí abàmì because àwọn ò fẹ́ gbọ́ anything nígbà tí ọ̀rọ̀ wàhálà ń ṣẹlẹ̀ wípé wọ́n fẹ́ lọ sí wọ́n fẹ́ lọ táwọn bàbá wa Ọ̀jájá
àti àwọn ogbó àwọn lọ́balọ́ba ìjòyè níjòyè tó pè ṣe báwọn ló pè press wo ló wà ńbẹ̀ no ṣebí tí tó bá rán àwọn tó jẹ́ wípé wọ́n lọ ń sìn wípé òkè ṣé ká wá bá president sọ kò sí nǹkan tó jọ a ní nígbà ayé ẹni tá a sọ tó kọ́kọ́ kọjá lọ gan òun ṣàtìẹ̀ gbà wọn press ní White House àwọn aráàlú gbogbo wọn ló máa ń sọ àwọn eléyàn ti gé wọn létí lọ because nǹkan táwọn máa ṣe ló máa ṣe irú ibi táwọn ti wá ń gbọ́ news nísìn òun ni gbogbo irú àwọn ayélujára káwọn kan jókòó sínú ilé kankan máa wí pé òkè kí náà ló tún ń ṣẹlẹ̀ ibẹ̀ nìkan ni bọ̀ pé kán wá kí wọ́n gbé ìwé wá kán máa sọ pé àwọn ìlú dẹ̀ sọ wípé nǹkan báyìí o àwọn ìlú dẹ̀ sọ pé nǹkan báyìí tẹ̀tẹ̀ sọ fún wa nígbà kan kọ́ àwọn ọ̀gbọ́n yẹn mọ́ wọ́n ti gé wọn létí lọ òun làwọn ìjọba eléyìí wọ́n ti ṣe kí ni ìjọba tó ṣe èdè bẹ̀rẹ̀ lè ìyẹn lè máa fi mọ̀ wípé eléyìí ò lọ ọbẹ̀ torí Bible tàbí torí Quran no ó lọ ọbẹ̀ torí ìjọmọ ènìyàn discipline fídíò kan tún wà oh my God mo ẹ jẹ́ ká play late ẹ jẹ́ àti rojú ẹ rí ẹni tó ń fi ṣe interview ẹ rí ẹni tó ń ṣe interview fún níwájú ẹni tó ń ṣe interview fún òun ló jókòó yìí tó ń jọ jókòó one on one tó ń lọ bá ẹni bí àwa ṣe máa ń lo president àwọn lo prime minister nínú UK president wọn náà ni òun náà lélẹ̀ bó ní Nàìjíríà kò lè rí bẹ́ẹ̀ mọ́ bí kò hàn rí àwọn èèyàn bí ènìyàn wọn. Now mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa ipa kó bójú ọjọ́ ṣe rí ẹ wá wo gbogbo àwọn tó ń tì jáde ẹ wo wọn ẹ wo life ẹ wo bó ṣe rí. Killer here. They want this one here. Help yourself. Stay one place. Stay one place. Okay, I need to go. I want police. Police, they come now. No, wait. Open. Police, they come. Police come. Make police come. Catch them. Only. Only. Hey! See the gun for here. See the gun for here. No. See the gun here. The gun. Many times they rob this place. Many times. Not only one time. Many times they rob here. Show your face. Show your face. Oh boy. Yes. Now you had to go to. Àwọn ọmọ Nàìjíríà ni o according to nǹkan tó ń kọ síwájú yìí o ọmọ Áfíríkà ilé ògbà ọ̀nà ọ̀gbá torí pọ̀pọ̀lọpọ̀ wọn gan sìn gan àti jẹun wàhálà àti ríṣẹ́ ṣe ìjọ̀gbọ̀n nílùú ibi tán jápa lọ wọ́n tún ti wá lọ di wípé wọ́n tún ti lọ di adigunjalè sílùú mi Nàìjíríà tó yẹ kí àwọn ilẹ̀ Áfíríkà tó kù kan máa wo àwòkọ́ṣe rere nínú ẹ̀ òun gan òun ní nǹkan kan tó fẹ́ gbìn ẹ jẹ́ kó lókàlùkù máa lọ wọn kí bàbá wa Akíntóyè wípé ọmọ àkó oríire torí pé oríire ńlá leléyìí tó bá fẹ́ máa sọ pé àwọn fẹ́ máa mú àwọn èèyàn sìn àwọn fẹ́ máa sọ wípé kílẹ̀ ń sọ àwọn àwa nìkan kọ́ ni táwọn eléyìí náà sí táwọn bá bẹ̀rẹ̀ sí ní náà máa tẹnumọ́ tó ń tẹnumọ́ bíi tiwa ṣé wọn pè ní ṣé bàbá Akíntóyè nìkan nǹkan tí bàbá náà dẹ̀ ń sọ fún wọn náà leléyìí wípé ilé ayé ò gbọdọ̀ rí báyìí kò ń ṣe pà ní nǹkan yìí bọ̀ ẹ̀yin apá àbí kan lẹ́kan
àwọn tó ń ṣèjọba lé wa lórí tó ń fìyà jẹ wá yìí a lè kà wọ́n tó bá ka gbogbo àwọn tó ń da orí àwọn bíi ká ní billions gan pàápàá tó ń dà wọ́n láàmú yìí mi rò pọ́n pé 100 Yorùbá wà nínú wọn, Haúsá wà nínú wọn, Ìgbò wà nínú wọn, Christian wà nínú wọn, oníṣẹ̀ṣe wà nínú wọn, Mùsùlùmí wà nínú wọn, ẹni tí ò gbólóhùn kankan gbọ́kan ó wà nínú àwọn tó ń fìyà jẹ millions èèyàn yìí. You can imagine. Kọ́lọ́hún kò ṣe dáadáa fún wa. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú oríire, èmi àti yín lájọ kú oríire, kò ń ṣe àwa nìkan sẹ́ẹ̀. Ẹ dẹ̀ má rò wípé torí pé kò torí pé tó bá jáwúsá ni eléyìí tó sọ̀rọ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ ń dún ìgbà tí Buhari wà ń bẹ̀ ó sọ bọ̀ ìsìnyí ló ẹ̀ṣẹ̀ wá sọ délẹ̀délẹ̀ wípé no ẹ jẹ́ kí oníkálukú ṣe kí ni ẹ jẹ́ kó lọ jẹ́ orúkọ bàbá ẹ̀ ẹ gé wa lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ ká di nation kí nation yẹn kó wá pọ̀ lọ rẹpẹtẹ bọ̀ oníkálukú ló máa gba rẹ̀ kò ń ṣe pọ́n máa gbé fún yín nínú ilé yín sọ̀rọ̀ sókè yìí báyìí náà ni tó bá dójú ẹ̀ náà máa ní ìgbà tí ó dẹ̀ ti wá rí báyìí ó dàbí pé nǹkan tá a máa padà sí lélẹ́yìí ṣé báwọn kan lọ́ jókòó lọ́ ṣe òfin àdàlú tán da ìlú mọ́ ṣàpà ní 99 tán fi ṣe constitution fún wa àwọn kan náà lọ́ máa jókòó bógo tó ń jẹ́ tọ́lọ́ wípé ó dàbí pé níbi tí kìíní ìbàdí ẹ jẹ́ kó ní kálukú kó lọ nílò ẹ̀ bóyá máa rí nìyẹn mo kí wa lẹ́ẹ̀kan sí pa kó ojú ọjọ́ ṣe rí mo kẹ́yìn ìyá mo kẹ́yìn bàbá mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò mo kí gbogbo ẹ̀yin ẹlẹgbẹ́ mi èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby Talk Show ayé ọpẹ́ yọ ṣe ọlọ́dọ̀ sí yín náà ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ọpẹ́ àwọyọ fún wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa ẹ bá wa lọ kàn sí Ajulo TV bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ Màmá Fáṣàkì ẹ lọ sórí Yorùbá World Media ẹ táìpẹ́ síbẹ̀ ó máa gbé jáde fún yín Yorùbá World Media á jẹ́ agbẹnusọ fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orúgun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá báwo la fẹ́ kúrò nínú oko ẹrú òun ló jẹ wá lógún àdẹ̀dálórú pọ̀ mọ́ ṣàpọ̀ àwa ò ń ṣe ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá a dúró pẹ̀lú àwọn bàbá wa Akíntóyè bẹ́ẹ̀ náà lè la fi dúró pẹ̀lú bàbá wa ṣe Sunday Ìgbòho Òòṣà kí Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ ní agbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin ni máa rí èmi náà lè máa bá wọn ní gbòkó ọmọ káwa mọ́lẹ̀ àní fojú sunkún ọmọ àní kánjú kó àìsàn tí ò gbóògùn kò ní ṣẹlẹ̀ sí èmi àti yín ní àṣẹ Ọlọ́run God bless you ẹ má gbàgbé láti bá wa share ètò yìí ẹ má gbàgbé láti bá mi like ẹ dẹ̀ má gbàgbé láti fi comment yín sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń kí mi pé mo pé tèmi náà kí yín pé àkóbójú ọjọ́ ṣeré tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ni ẹ má gbàgbé láti subscribe. God bless you all love bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.